ó lẹ́tìkẹ́ o ṣe bí gbogbo yín náà lẹ́mọ̀ wípé àwọn ìbẹ́ta Lateef Adedimeji àti Mobimpe níṣe ni wọ́n ṣe kó wọn jáde lánàá òde yìí. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ kí n sáré gbé yín dé gbogbo ohun tó ṣẹlẹ̀ níbi òde ọ̀hún. Gbogbo ẹ̀ pátápátá òun ni màmá yànnàná fún yín. Ọdúnládé Adéwúkọ́lá wọṣọ ẹbí fúngbà àkọ́kọ́. Èyí sì ni ohun táwọn olólùfẹ́ ń gbépò yẹnu lórí ayélujára. Ẹ wá gbọ́ ohun tí Wasiu Ayinde tó ṣe fún Mobimpe ìyẹn ìyá àbẹ́ta lójú agbo níbi tó ti ń jó. Ó ga lọ́pọ̀lọpọ̀ o. Wùmí Ajíbóyè náà balẹ̀ síbi àríyá ọ̀hún ṣùgbọ́n kò lè jẹun. Èyí sì ni ohun tó fà á. Mercy Aigbe àti Ìyábọ̀ Òjó àwọn méjèèjì náà mà tátán síbẹ̀. Ẹ wá gbọ́ woro sí woro tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Aisha Lawal òun ló ṣe àmúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn ìyá ìbẹ́ta. Ṣùgbọ́n ó lágbára o. Ẹ wá gbọ́ ohun tí wọ́n ṣe fún Aisha Lawal. Wasiu Ayinde ló mà tún fi ẹnu sí orin yìí ló bá bẹ̀rẹ̀ sí ní rán Kàmọ́ state sílé. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀, kí ni nǹkan tí ó ṣe fún tó fi rán sílé báyìí. Ṣadé Ọkọ́ya ìyẹn olójú edé bá mi Razak Ọkọ́ya ìyẹn igi lẹ́yìn ọgbà iléeṣẹ́ Eleganza àwọn náà balẹ̀ síbẹ̀. Àwọn àti Fọláṣadé Ògúnwùsì ìyẹn olórí tíátíá pẹ̀lú Àṣàbí Ọlọ́ṣẹ àwọn kan náà tún nìyẹn àwọn náà tún balẹ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́ba tí wọ́n jẹ́ àti bí ènìyàn pàtàkì eléyìí tí wọ́n jẹ́. Òun náà ni a máa gbé yín débẹ̀ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún. Ó wá ti ṣẹlẹ̀ báyìí o. Very Dark Man ti bọ́ síta láti tú àwọn àṣírí èyí tó tún tú sí lọ́wọ́ nípa Ìyábọ̀ Òjó ní ti ikú Mohbad eléyìí tí wọ́n yànnàná lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó lágbára o. Kọ́lọ́run má ṣàjẹ́kárí àkóbá ní òun náà ni àdúrà tí gbogbo èèyàn ń gbà. Ọkọ mi yìnbọn fún Ọdúnládé Adékọ́lá ṣùgbọ́n ọ̀nà rèé tí ó fi gbà jáde nínú ilé mi. Èyí ni ohun tí ọmọbìnrin kan bọ́ sórí ayélujára láti wá sọ gbogbo ẹ̀ pátápátá. Ohun náà sì ni wọ́n yànnàná fún yín nínú ìròyìn tòní. Ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kétí yín ó di sí ìtọ́. Ṣàdédé la rí fọ́nrán kan lórí ayélujára tí ọmọbìnrin kan bọ́ sórí ayélujára tí wọ́n máa ń pè ní Chief Ọbáfẹ́mi. Ó jẹ́ onígbàgbọ́ lóòótọ́ tó sì tún jẹ́ aya lẹ́ẹ̀dẹ̀ ọkùnrin kan òun náà ni àrígbọ́ ló bá bọ́ sórí ayélujára gẹ́gẹ́ bí ọmọbìnrin yìí bó ti ṣàlàyé fún àwọn tó máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé òun nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé dáadáa àti sí ijó jíjó láti ilẹ̀ lòun sì ti bẹ̀rẹ̀ rẹ̀ léyìí tó mú kí àwọn òbí òun gan kí wọ́n máa wò pé ṣé ijó jíjó lòun fẹ́ fi lo gbogbo ilé ayé tòun ni àti pé ṣé òun ò ní wá iṣẹ́ gidi kan ṣe ni ṣùgbọ́n níṣe ni ó ní òun nífẹ̀ẹ́ sí ijó jíjó lọ́pọ̀lọpọ̀. Ó ní ṣùgbọ́n nígbà tóun ṣalábàápàdé Ọdúnládé Adékọ́lá láti wọ agbo òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan tí ọkọ òun ò nífẹ̀ẹ́ sí rárá tó sì jẹ́ pé ó máa ń fa rògbòdìyàn àti aáwọ̀ láàrin àwọn méjèèjì. A tún fi ọjọ́ tí ó bá Ọdúnládé nínú ilé òun lélẹ̀ tó ti jẹ́ pé nípa eré táwọn tún fẹ́ gbé jáde òun náà ni àwọn jọ ń ṣe papọ̀. Ó ní níṣe ni ọkọ òun bá fà bọyọ ló bá gbé bájínátù sókè láti yìnbọn fún Ọdúnládé Adékọ́lá ṣùgbọ́n orí fẹ́ǹsì báyìí òun náà ni Ọdúnládé gbà jáde. Ó ní kódà bọ́dúnládé bá gbọ́ gbogbo ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí yóò rántí lóòótọ́ èyí náà ló ń taari gbọ́. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. A gbàdúrà wípé kí Ọlọ́run ọba kó ṣàmà ṣàánú fún gbogbo wa. Òun náà ni àdúrà tí gbogbo wa ń gbà ó ti wá ṣẹlẹ̀ báyìí o. Very Dark Man ó mà ti gbóhùn sókè. Ó ní àwọn àṣírí kan ti tútú sóhun lọ́wọ́ nípa Ìyábọ̀ Òjó. Ó ní níṣe ni òun sì fà á tí ó tóra wọn. Ó ní níṣe ni àwọn máa jọ fà á tí ó kọjá ojú ẹ̀ gan pátápátá báyìí torí wípé kí ni olódodo kò gbọdọ̀ kú sí ipò ìkà bí ó ti wá wà báyẹn kí àwọn ó sì wá wò ó níran kó máa lọ bẹ́ẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí òun ló ti tú sóhun nípa Ìyábọ̀ Òjó. Eléyìí sì ni ó mú kí Ìyábọ̀ Òjó náà kó fi gbàjarè síta tóun náà sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fatafata lórí ayélujára. Òun náà lárí gbọ́ tá a ní ká mú wá sétí ìgbọ́ yìí ṣùgbọ́n Very Dark Man sọ wípé ohunkóhun kò ní lọ láì yànnàná nínú ikú tó pa Mohbad. Tẹ́yìn náà ò bá gbàgbé ẹ ó mọ̀ pé láti nǹkan bí ọdún mélòó sẹ́yìn òun ni wọ́n ti ń fa ọ̀rọ̀ kí ló pa Mohbad yìí
léyìí tó jẹ́ ọ̀kan lára àwọn olórin gbajúgbajà wa lórílẹ̀‐èdè Nàìjíríà ó lágbára lọ́pọ̀lọpọ̀. A gbàdúrà wípé kí Ọlọ́run kó tẹ̀ sáfẹ́fẹ́ rere. tó àwọn àṣírí ọ̀hún bí Very Dark Man bá ti wá tú síta ẹ má ṣèyọnu, ẹ̀yin ẹ má wá káàkiri, èmi á mú wá fún yín lórí ìkànnì yìí. ẹ ṣàrà máa bá wa tẹ̀lé ìkànnì ọ̀hún kí ẹ sì máa bá wa nífẹ̀ẹ́ sí àwọn fọ́nrán tó wà níbẹ̀ pátápátá. tó òun náà la rí gbọ́ ta ni a mú wá sétí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa torí pé a ò ní jẹ́ kí etí yín ó di sí i. tó ẹ jẹ́ wá gbé yín débẹ̀ pátápátá báyìí torí wípé níbi ìnáwó àwọn Lateef Adedimeji àti Mobimpe pẹ́pẹ́yẹ pọnmọ́ ń bẹ́ ó lágbára lọ́pọ̀lọpọ̀. ẹ jẹ́ máa mú fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ọdúnládé Adékọ́lá òun la kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. ó lágbára bí wọ́n ti rí ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbèpò yẹnu pé ìgbà àkọ́kọ́ táwọn ò rí tí Ọdúnládé Adékọ́lá tí ó wọ aṣọ tí wọ́n bá mú lóde ìnáwó àwọn akẹgbẹ́ rẹ̀ òun náà nìyí o. ó lágbára o bó ti wá wọ aṣọ ọ̀hún bẹ́ẹ̀ làwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gbóṣùbà káre fún un. tẹ́ ẹ bá sì gbàgbé tẹ́ ẹ bá rántí ojú Ọdúnládé dáadáa ẹ mọ̀ wípé ọmọkùnrin ọ̀hún ó rẹwà lóòótọ́ bẹ́ẹ̀ náà sì ni ó tún ga gbọ̀ngbọ̀ràn dáadáa léyìí tó jẹ́ wípé ó jẹ́ ìfẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa ń nífẹ̀ẹ́ sí òun náà nìyẹn. ó lágbára òun náà la wá rí gbọ́ wípé bó ti balẹ̀ síbẹ̀ ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí yóò wọ aṣọ ẹbí pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ lóde àríyá. èyí mú káwọn olólùfẹ́ rẹ̀ máa sọ wípé níṣe ni orí àwọn ìbẹ̀ta yìí ó jẹ́ orí tó sọre dáadáa lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí gbóṣùbà káre fún òun náà wípé níṣe ni ó pọ́n àwọn ìbẹ̀ta lé àti àwọn òbí àwọn ìbẹ̀ta. òun náà la rí gbọ́. tó bẹ́ẹ̀ bá gbàgbé Wasiu Ayinde òun náà ni wọ́n pè fóde ọ̀hún. níṣe ló ṣà ń dá bí ẹdun tó rọ̀ bí òwe. bẹ́ẹ̀ bá sì ti rí Wasiu Ayinde lóde rí bó bá tiẹ̀ jóde ìyàwó kódà a tún máa dá àwọn tọkọtìyàwó ọ̀hún a tún máa dá wọn lọ́lá pẹ̀lú ẹ̀bùn owó ràbàtẹ̀ gẹ́gẹ́ bí bóyá mílíọ̀nù tàbí bó bá ṣe wà ní ọwọ́ ìkápá rẹ̀ sí ní ọjọ́ náà. tó lóde yìí la tún wá ṣe rí ló bá tún dá Mobimpe náà lọ́lá owó bọ́ndù kódà àwọn ò tiẹ̀ tí ìjà kú òun ọ̀rá rárá. òun ló fi ta Mobimpe lọ́rẹ o. ìyẹn òun ni wọ́n pè fún olórin tó yẹ kí wọ́n sanwó fún òun ló tún fi owó ló tún fi ń ta olóde lọ́rẹ. ẹ ò rí pé ìwà yìí ó dára lọ́pọ̀lọpọ̀. òun náà sì ni àwọn olólùfẹ́ rẹ̀ rí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbóṣùbà káre fún tán sì ń kan sára sí wípé bàbá rere bàbá kẹ̀ òun náà ni Wasiu Ayinde K1 The Ultimate. á kí wọn wípé wọn kò iṣẹ́ takuntakun. Wùmí Ajíbóyè náà balẹ̀ sóde àríyá ọ̀hún. kódà kò tiẹ̀ rò jẹjẹ torí wípé kí ni aṣọ tó wọ̀ níṣe ló fún pinpin. kódà níṣe ni àwọn èèyàn sọ pé ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí bí ẹni tó fún ẹni tó gbọ́dọ̀ mì òun lọ̀rọ̀ aṣọ ọ̀hún torí wípé kódà kò tiẹ̀ lè jòkó dáadáa nítorí pé aṣọ ọ̀hún ti fún lọ́pọ̀lọpọ̀. òun náà sì ni àwọn èèyàn wá ń sọ wípé aṣọ tó wọ̀ ọ̀hún níṣe ni ó yẹ kí àwọn èèyàn tiẹ̀ lọ fọlọ́pàá gbé télọ̀ tó bá rán ni torí pé kò tiẹ̀ jẹ́ kó lálàáfíà lóde ọ̀hún bí gbogbo àwọn èèyàn ti ń gbádùn oúnjẹ aládùn èyí tí wọ́n gbé kalẹ̀ níbẹ̀ àti àwọn nǹkan mìíràn àti ijó ni àti gbogbo àwàdà kẹ́ríkẹ́rí èyí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń ṣe níbẹ̀ ní pé níṣe ni wọn ò tiẹ̀ jẹ́ kí Wùmí Ajíbóyè kó nípìn nínú rẹ̀ nítorí wípé kò rọ̀ lọ́rùn ìyẹn ní aṣọ tó wọ̀ ní ti wípé ó ti fún jù. tó Ìyábọ̀ Òjó àti Mercy Aigbe àwọn náà máa ta tán síbẹ̀ ni níṣe làwọn méjèèjì bẹ́ẹ̀ bá ti mọ̀ wípé àwọn méjèèjì bíi ti òde tí wọ́n bá wà ibi ìnáwó tí wọ́n bá lọ pátápátá wọn kì í mú kó ẹ̀yìn wọ́n sì jẹ́ ẹni tó máa ń jẹ́ kí òde kó wà ní àlàáfíà tó sì máa ń jẹ́ kí òde ó dùn amúlùúdùn. òun náà ló yẹ kí wọ́n máa pe irú àwọn èèyàn báyìí. níṣe ni wọ́n ta tán sójú agbo bí wọ́n ti mújú ọ̀hún ní kẹ̀kẹ́ ẹ ti rò wípé níṣe làwọn méjèèjì ń ṣe ìfigagbága nípa ti ijó jíjó ni bí wọ́n ti jó bẹ́ẹ̀ náà ni wọ́n jẹun tó tẹ́ wọn lọ́rùn tó sì jẹ́ wípé níṣe ni wọ́n tún gbé àwọn tí wọ́n débẹ̀ ìyẹn ní ti àwàdà kẹ́ríkẹ́rí. tó òun náà la rí gbọ́ ta ni amúwásétì gbọ́ yín Aisha Lawal tóun náà jẹ́ àgbájúgbajà àti arẹwà òṣèré.
òun náà ni ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ìyá ìbẹta gangan tó jẹ́ wípé ó sì ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ wọ́n ní ẹran lófòfó ń ṣe ẹ ní òjẹ́ dáadáa èwo lẹ ti wí fún tí ò wí ná òun ní ọ̀rọ̀ tí Aisha Lawal tó fi ọ̀rọ̀ náà ṣe o kódà Lateef Adedimeji fúnra rẹ̀ ló tún lọ wọ́ wá sójú agbo nígbà tí ò sí ń bẹ̀ mọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní náwó fún ìyá ìbẹta fún rẹ̀ kódà níṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe níbẹ̀ ọ̀hún ó mọ̀pọ̀lọ́ dání gbogbo àwọn iṣẹ́ ọ̀hún tí wọ́n sì fàlẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ pátápátá òun náà ni ó bá wọn jẹ́ dáadáa bẹ́ẹ̀ bá sì mọ̀ ẹ jẹ́ mi ó sáré gbé yín débẹ̀ pé òun gan ló tún ṣe agbátẹrù gbogbo aṣọ ẹbí tí wọ́n mú ọ̀hún pátápátá òun ló yànnàná rẹ̀ tó sì bá wọn yanjú rẹ̀ látọjà àti títí dé wọ́n fi pín dé gbogbo ibi tí wọ́n pín dé tọ́ a ní Wasiu Ayinde wípé ó rán Kàmọ́ state sílé kì í ṣe wípé ó ń bu o níṣe ni ó bẹ̀rẹ̀ sí ní kì í tó sì rán sí ìyàwó rẹ̀ nílé wípé òun nífẹ̀ẹ́ sí eré tí òun àti ìyàwó rẹ̀ òun ṣe wípé kódà ìyàwó rẹ̀ òun níṣe ló tatọ́ sí orí ìtàgé tó sì jẹ́ wípé òun nífẹ̀ẹ́ sí bí ó ti kópa nínú àwọn eré ọ̀hún lọ́pọ̀lọpọ̀ èyí náà ni ọ̀wọ̀ eléyìí tí Wasiu Ayinde tó fi fún ìyàwó rẹ̀ tó sì ní kó máa bá òun kí kó sì máa ṣe ìtọ́jú rẹ̀ dáadáa bó bá ti délé ìyẹn ìyàwó Kàmọ́ state òun náà la rí gbọ́ tó wọn kò wá tán síbẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn ìyá gangan àwọn abiyamọ ni wọ́n tún balẹ̀ sí òde àríyá ọ̀hún àwọn bíi Ṣadé Ọkọyà Ṣadé Ògúnwùsì ìyẹn olórí Àṣàbí Ọlọ́ṣẹ Madam Sajẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn pátápátá kódà àtúrí màmá Eréko náà níbẹ̀ tí àwọn náà farahàn níbẹ̀ ó lágbára lọ́pọ̀lọpọ̀ tí gbogbo wọn tí wọ́n sì farahàn níbẹ̀ kódà Madam Ìyá Àwẹ̀rọ àwọn náà wọn ò gbẹ́yìn níbẹ̀ ní àrí àwọn náà tán fẹ̀mí ṣọ́nà torí pé kí ni Sultana lárí tí màmá kó sí tí wọ́n fi wá sí ibi òde ọ̀hún òun náà lárí gbọ́ tà ní amúwá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa gbogbo àwọn abiyamọ tòótọ́ yìí àwọn náà ni wọ́n gbárùkù ti Lateef Adedimeji àti Mobi nínú ìdúpẹ́ àwọn ìbẹta yìí òun náà lárí gbọ́ o àwa kí gbogbo wọn wípé wọ́n kú àjọṣe àwọn ayọ̀ báyìí kò ní tán nílé ẹnìkọ̀ọ̀kan wa àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà àwọn ayọ̀ báyìí kò ní tán nílé ẹnìkọ̀ọ̀kan wa gbogbo wa pátápátá báyìí náà ni a ó sì rówó ṣayé tó òun náà ni àrígbọ́ kò ní ju báyìí lọ lórí ìròyìn tòní kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun náà lọ bí oge ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ àwa náà tá à ń múròyìn náà wá fún yín a ó máa rí yín bá ní gbogbo ìgbà a ò sì ní ṣaláwàtí ara wa ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ tó ó dìgbà kan náà ó dàbọ̀.